ọ̀rọ̀ mufti àgbà fún ìlú Ìlọrin Sheikh Farouk Oníkíjìpá ó tiẹ̀ ti wá tojú sú wa báyìí, ọ̀rọ̀ ti wá kọjá bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ ti kọjá kàyéfì. Abẹ́rẹ́ rí bí èrò ṣe pọ̀ tó bí wọ́n ti ń ti bàbá yìí ni mo ò tiẹ̀ fẹ́ ráàyè kọjá. Sọ yẹ kéèyàn ò tún pọ̀ tó báyìí pẹ̀lú bí wọ́n gbogbo pé wọ́n má dò ó mú ìkóde ó mú nǹkan kan, sọ yẹ kéèrò tún pọ̀ tó báyìí. Bí tẹ́ ti mọ̀ pé Sheikh Farouk àkàndá Ọlọ́run ni wọ́n, àánú Ọlọ́run sì ń bẹ lórí wọn pẹ̀lú ẹni ẹ̀wọ̀ nǹkan ẹ wò bẹ́ẹ̀ ṣe ń ti bàbá yìí, ẹ ti rí nǹkan kan o, ẹ sì farabalẹ̀ ẹ wò dáadáa, àfi bí ìgbà táwọn èèyàn bá pọ̀, bí ìgbà táwọn èèyàn bá bí èrò mọ́ka, ọlágbára o, àkàndá Ọlọ́run ni ọkùnrin yìí o, ọkùnrin Ọlọ́run ní tòótọ́ o. Ọ̀rọ̀ ẹ̀ wá dàbí ipa tí ń pòṣè lásán ni, èébú tí ń bú Mufti Diyar yẹ̀yẹ́ wọn, ọ̀gá o. Baba Mufti ni wọ́n wọlé yìí. Baba Mufti ni wọ́n wọlé yìí. Baba wa barka wọ́n kí wọ́n bẹ́ẹ̀ kú dìde. أهلا وسهلا ومرحبا بكم. الدكتور محمد مجتمع محمد باتوري أدام الله حياته ودولته. آمين. أهلا وسهلا ومرحبا بكم. أدام الله حياته. آمين. أهلا وسهلا ومرحبا بكم. دام الله حياته. أهلا وسهلا. دام الله حياته. اهلا وسهلا ومرحبا بكم. أبا دكتور ميسونة دام الله حياته. وانت بابا مفتي كما ولا كما ولا. اهلا وسهلا ومرحبا بكم. وقص كيو بيكيو بيكيو ما ولا كيو ما ولا. انا كنت بقولي ان يوم وجهي انا كنت ẹ̀rẹ́ fún gbogbo àwọn tí àgbẹ̀lá wájú yìí wọ́n ní kí wọ́n máa ń tu àti àwọn ààyè tí a jòkó ẹ̀rẹ́ fún torí tọ́lọ́ wọ́n ní gbogbo àyè báyìí tí a máa wà wọ́n ní ẹ̀rẹ́ fún ẹjẹ́ farabalẹ̀ ẹ̀rẹ́ fún ẹjẹ́ farabalẹ̀. Gbogbo àti àtẹ kalẹ̀ ẹ̀dá kúkúrú ìtọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ á ní farabalẹ̀ ẹ̀jẹ̀ á ní farabalẹ̀ dáadáa. Gbogbo àwọn tí àtẹ lọ́wọ́ wá dì í ẹ̀dá kúkúrú ìtọ́lọ́wọ́ wọ́n ní kí
káwá ìdájọ́ kú. Doctor. Ẹ dákun torí tọ́lọ́hún. Doctor. Ẹ dákun torí tọ́lọ́hún. Àlejò wa Dr. Murtada Abdulrahim wọ́n ti bàbá Mufti Diyar ahlan wa sahlan wa marhaban bikum. Àlejò wa Usman Jaguma wọ́n ti bàbá Mufti bẹ́ẹ̀ kí wọ́n máa wọlé kí wọ́n máa wọlé. Ẹ dákun àwọn tá a bá bẹ̀rẹ̀ wọn wájú yìí. Ẹ dákun torí tọ́lọ́ yẹn dá kíní àkó mẹ́. Àwọn tá a ń bẹ ní ọwọ́ yìí. Àwọn tí wọ́n bá ń tẹ̀lé àbá Mufti wa àwọn ni kí wọ́n bọ́ sí èyí tí bàbá wà. Gbogbo àwọn tí ajára létà ń bẹ̀rẹ̀ ẹ̀dàpẹ̀já ti lòkó pọ́n wọlé ẹ̀dá dìde. Ẹ̀dàpẹ̀já dìde. Ẹ̀dàpẹ̀já dìde. Ẹ̀dàpẹ̀já torí tọ́lọ́wọ́ ẹ̀dàpẹ̀já dìde. Pẹ̀lú ọjọ́ tọ́lọ́wọ́. Bàbá Mufti Diyar bàbá tí ń bẹ láàrin bàbá yìí àfẹ́ gbà wọn lásìkò pẹ̀lú tí bàbá wa gba ní Imam Al-Jabari Allahu hayatahu ní tí wọ́n sọ fún wa wọ́n ní kí ègbè náà má pẹ́ ẹjọ́ fún wa lọ síwájú bàbá Mufti bàbá wa tí wọ́n ń ṣe tẹ̀sí bàbá wa Mufti ní ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì. Ìránṣẹ́ ló kẹ̀mí nísìnyí. Gbígbà wọn bá wa dábì tọ̀wọ̀tọ̀wọ̀ àti àpẹẹlẹ dárúkọ wọn. Bàbá Ajáde sí ọlọ́run jẹ́ máa wà dáadáa. Bàbá Ajáde amẹ́. Bàbá Màgbàkà wọ́n ní. Bàbá Abdul Wahab kí ọmọ bọ̀ wá sókè. Kí ọmọ bọ̀ wá. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مبادرة إلى عين القصيدة.